welcome. Má parọ́ o, mo fẹ́ kó sọ tòótọ́. Ó tún ẹ̀ mélòó tí Àgbàlá Gabriel náà. Òṣèré ká kò ní yẹn o. Kò ní yẹn o. Ojoojúmọ́ ni ìyàwó mi máa ń mọ ẹ̀sùn rẹ̀. Ojoojúmọ́ ni ìyàwó mi máa ń mọ ẹ̀sùn mi lọ́gbà. Ojoojúmọ́ ni ìyàwó mi máa ń lọ rí bẹ́ẹ̀. Ṣé gbogbo ìgbà tó bá ti wá mẹ́sì ẹ̀sùn ẹ lọ́ba ló máa ń nẹ̀? Gbogbo ìgbà tó bá ti mú ẹ̀sùn mi lọ bá Àgbàlá máa ń nà mí bí ẹran. Ó ń nà bí ẹran ni. Èmi ò kọ́ níyàwó. Ìfẹ́ tẹ́mi ní ṣíṣì wà ń bẹ̀. Ní èrò ọkàn tèmi pẹ̀lú gbólóhùn ọ̀rọ̀ tèmi gbọ́ lẹ́nu ẹ̀. Ó dàbí pé ìfẹ́ tó ní sí èmi ó ti sá lọ kúrò lọ́kàn ẹ̀. Ìfẹ́ tó ní sí mi ti sá lọ kúrò lọ́kàn ẹ̀. Ṣé inú ibi náà Àgbàlá Gabriel náà ló ṣì ń gbé àbójú kúrò mẹ́ àbójú kúrò mẹ́? Inú bẹ̀ náà ló ṣì ń gbé. Inú bẹ̀ náà ló ṣì ń gbé. Stop lying, stop it, stop it. Ẹ bá mi share, ẹ jọ̀ọ́, ẹ bá mi share. Ariwo yẹn pọ̀, kúrò mi tó wà yẹn. Ariwo yẹn ti pọ̀ jù, ariwo yẹn pọ̀. Ẹ máa gbọ́ o. Kúrò mi tó wọ́n nù bí kan lọ kó fi bá mi sọ̀rọ̀. Now, mo wà live nsìn lórí Olúṣọlá Yusuf fans page. Mo wà live lórí Olúṣọlá Yusuf fans page. Now, àwọn èèyàn dẹ̀ bú ẹ̀. Mo fẹ́ kó o ṣàlàyé kí ni àwọn nǹkan tí o fẹ́ kí àwọn èèyàn mọ̀. Àwọn òtítọ́ wo ló fẹ́ káwọn èèyàn mọ̀? Ṣó ti yẹ? Because mo rí pé o ṣe interview kan lánàá nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀. Right? Mo ní kó o ṣe interview kan nípa ìyàwó ẹ̀. So, kí ni ó ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tó fẹ́ sọ fún wa? Nǹkan tẹ́lẹ̀ rí i pé ṣẹlẹ̀ ni pé ṣé ọgbọ́n mà. Mo gbọ́ yín. Ọ̀rọ̀ àìsírí kan láti wà láàrin ìyàwó mi àti Àgbàlá Gabriel. Wá ní sùúrù o, rọra o. Ìgbà tẹ́mi kúrò nínú ọgbà Àgbàlá Gabriel, láì sí ìyàwó tèmi kúrò bẹ́ẹ̀ tí ò tẹ̀lé mi. Láì sí ìyàwó tèmi ò tẹ̀lé mi. Láì sí ìjókòó sínú ọgbà Àgbàlá Gabriel yẹn síbẹ̀ náà. Èmi ò ṣe pé láti fẹ́ mi máa ní ni. Because torí èmi ti ṣe phone number rẹ̀ láwàárí. Èmi náà ti pè é. Mo ti bá sọ̀rọ̀. Ṣé ẹ gbàgbé wípé mo ní nígbà tí Muyideen ti kúrò nílé, Muyideen ò bá arábìnrin yẹn. Kò pé kò mọ pé àṣẹ òṣì wà nínú ilé yẹn o. Báwo ló ṣe ń jẹ o? Báwo ló ṣe ń mu? Báwo ni nǹkan kò pé? Ẹgbọ́n nǹkan tó sọ ń bì báyìí. Ó ní mo ti ṣe phone number ẹ̀ láwàárí. Ṣó fẹ́ sọ fún wa pé òun ò ní phone number ẹ̀ lọ́wọ́ ni? Ṣé mọ̀ọ́sẹ́ ò ní lọ́wọ́ ni? Ṣáwọn àbúrò ẹ̀ ò ní lọ́wọ́? Ó lóun ti ṣe láwàárí. It means pé kò pé látijọ́ yìí. Nígbà tí àwọn ènìyàn sọ wípé ó pàyàwó ẹ̀ tì, ó sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀, sọ̀rọ̀ nípa ìyàwó kíníkan lọ́ ṣẹ̀ṣẹ̀ wá bring ọ̀rọ̀ ìyàwó yẹn. Okay, without this lady lè ta lé yìí, without this girl this ìyàwó mi yìí o kò sí nǹkan tóun lè ṣe. Ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́mọ̀ pẹ̀lú another strategies yìí pé jẹ́ kí n fi ìyàwó mi sínú ẹ̀ pé kí ìyàwó mi máa bọ̀ lọ́rọ̀ yàn kó wá bá mi tó bá jẹ́ lóòótọ́ èmi ni ọkọ ẹ̀ lọ́pàá aláṣẹ fún un. Kò pé wúmà yẹn o, kò pé arábìnrin yẹn rárá láti ìgbà yẹn. Kò pé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹni nǹkan ní ọ̀rọ̀ tẹ́mi àti ẹjọ́ sọ. Nínú àwọn ìṣòro tó bẹ̀ fún mi, mo rí láti jẹ́ wípé àṣírí kan wà láàrin yẹn kó rẹ́dí láti fẹ́ mi mọ́ nínú àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu ẹ̀. Èmi náà dé ìjẹ́ kó yé tó bá ṣe pé kò rẹ́dí láti fẹ́ mi mọ́. Ó lè kó jẹ́ká lọ bọ́ọ̀sì ká lọ separate náà. Kí ni lè ráyè fẹ́yàwó mi? Gbogbo tó lù ú lọ́wọ́. Kó ráyè fẹ́yàwó mi àbí kó ráyè lè talé. Orí kókó tó mi rí bẹ̀ ni pé ó bá mọ̀ pé òun ò ṣe tán láti wá kó bá mi nínú yàrá kan tí mò ń sùn tí mò ń gbé tájọ máa ń sọ ní yàrá kan tí mò ń sùn. Tó bá ti mọ̀ pé òun ò lè fi Àgbàlá Gabriel bẹ̀. Ó sọ ọjọ́ tó bá máa pàdé mi ní court. Kóòtù separate wa ká separate wedding wa. So ṣé o dẹ̀ ti sọ o dẹ̀ ti bá sọ o dẹ̀ ti agree àbí báwo? Mo ti bá sọ. Inú o lè sẹ́ndì fẹ́ǹsì kọ́lé bí ẹ̀ mo lè sẹ́ndì ẹ̀sìn yín báyìí. Sẹ́ndì ẹ̀sìn. Everybody gbọ́ gbogbo nonsense. Everybody gbọ́ gbogbo nonsense. Tó fẹ́ máa ra ẹ̀ sọ. Kò rẹ́dí láti fẹ́ mi. Pípè tó pe ìyàwó ẹ̀, ó pè é pé kó o gbọ́ titi ẹ̀ lọ gbọ́ tẹnu ẹ̀ wá. Bóyá àwọn àfa ẹ̀ pé jẹ́ ká ṣàṣì recording. Ká gbọ́ ti tẹnu ẹ̀. Ìwọ̀n tó bá sọ la máa fi mọ̀ bóyá ó sì nífẹ̀ẹ́ àbí kò nífẹ̀ẹ́. Bóyá máa lọ jáwé ni àbá lọ jáwé gbogbo plans yín nìyẹn.
Èmi náà jẹ́ kó yẹ pé tí o bá ti rẹ́dì fún mi láti fẹ́ mi máa tó rẹ́dì fún dáàmì pé ó ti rẹ́dì fún dáàmì fún yẹn. Okay. At least you tried. Ẹ kọ́ ẹ̀ mọ́ mi adé mi. Send it, forward it. Then hello, mo tún fẹ́ béèrè, kí ni ẹ tún fẹ́ béèrè lọ́wọ́, kí ni kí tún béèrè lọ́wọ́ ẹ náà? Mo fẹ́ clarify nǹkan kan. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ wípé má parọ́ o, mo fẹ́ kó sọ tòótọ́. Ó tú ẹ̀ mélòó tí Àgbàlá Gabriel náà. Kò ṣeé kà ó, kò ní yẹ o, kò ní yẹ o. Ojoojúmọ́ ni ìyàwó mi máa mú ẹ̀sùn rẹ̀, ojoojúmọ́ ni ìyàwó mi máa mú ẹ̀sùn mi lẹ́gbàá. Ojoojúmọ́ ni ìyàwó mi máa lọ rí pẹ́ẹ́sì. Ṣé gbogbo ìgbà tó bá ti wá mẹ́sìn ẹ̀sùn ẹ lọ́ba ló máa ń nẹ̀? Gbogbo ìgbà tó bá ti mú ẹ̀sùn mi lọ bá Àgbàlá máa ń nà mí bí ẹran. Ó ń nà bí ẹran ni. Ó ga ọ̀. Kì í dẹ̀ ṣe pé bóyá o ṣe nǹkan míì. Rárá o. Má bínú, kọ́ ń wọlé. Má bínú. Hello ma. Hello, Tíàkì. Ma, ẹ kúrọ̀lẹ́ mọ́mì. Ẹ ti pè mí náà lè lánàá tí mò ń múra bí iṣẹ́. Ìyá ẹ ṣe ma. Ẹ ṣáyẹ̀ rí pé ẹ yóò mọ̀ pé Olúṣọlá Yusuf tó ń pè yẹn. Àǹtí Àgbàlá Gabriel ni. Ẹ lọ wo orí kíní ẹ̀ ní ẹ̀ kí n lọ rí tó ń interview mi Muyideen. Àwọn ni wọ́n tọ́ Muyideen wípé kó lọ pè. Ó bẹ̀rẹ̀ kíyàwó náà mọ̀ pé òun láti mọ ọ̀rọ̀ tó máa sọ this time torí wọ́n máa rìkọ́dù òun. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kó lọ rìkọ́dù ẹ̀ wá ní. Ṣé ti yẹ níbẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Èyí tí ní ìdí ìṣẹ́jẹ́ kọjá káwọn pàdé nǹkan tó ń lọ́ máa lọ pé ìyàwó lẹ́jọ́ pé wọ́n fẹ́ yàwó náà. Kì í ṣe ìyàwó ló máa sọ bẹ́ẹ̀ kó Olúṣọlá Yusuf kó tún lọ gbọ́ dáadáa. Nítorí Olúṣọlá Yusuf kò mọ Ọlọ́run rárá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. Tó jẹ́ pé Ọlọ́run ló lè ní ẹ̀ Ọlọ́run ló là á. Mi ò rò pé yẹ kó fi rú Ọlọ́run yẹn takáìtì. Bóyá mo fẹ́ kó Olúṣọlá Yusuf kó máa gbọ́rọ̀ yìí ni. Ó ní ọ̀rọ̀ pé bóyá ó ti tán síbẹ̀ nǹkan tó ṣe òun yẹn ti tán. Àwọn ọmọ kọ́kọ́ ń pààyàn mi first time tí màá rí fídíò yìí náà. Bẹ́ẹ̀ni, ó máa ń fi Ọlọ́run takáìtì. Wọ́n ti lọ sọ fún lórí kíní ẹ̀rí. Ó ń fi Ọlọ́run takáìtì. Ìwọ ló jẹ́ pẹ̀lú tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa òjíṣẹ́ Ọlọ́run láyé. O gbọ́dọ̀ fi ẹnu burúkú pè bẹ̀. Nítorí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí ṣé ti yé yín tó jẹ́ pé Ọlọ́run ni. Ẹ jẹ́ ká máa wò, ẹ jẹ́ kí gbogbo wọn kí wọ́n máa ti Muyideen. Ẹ jẹ́ máa ti especially Olúṣọlá Yusuf. Ọlọ́run á tún bẹ̀wò. Ó ní sùúrù. Ojú ló ń kọ́ ọmọ olè tó ń dájọ́. Gbogbo nǹkan tó ní kálukú dá. Tani ẹni bá bọ olè náà ní oko. Ó ní sùúrù. Ṣùgbọ́n àfà ìyàwó Muyideen. Ìyàwó ẹ̀ ò lè pàdé ẹ̀ ń court. Ìwọ ló máa lọ sí court tó máa lọ jáwé tó máa lọ pè lẹ́jọ́ dẹ̀ court marriage lẹ́ṣẹ̀. Ó gbúdọ̀ ní yí àtẹ ti separate. Kò o bá lè seek to divorce. Ṣé o rò pé customary court ẹ̀kọ́ máa wọ bẹ̀ pé ó yá ẹtú wa ká ni? Ṣé o rò pé bẹ́ẹ̀ ni mi ìrò táwọn tó ń tẹ̀lé ẹ mi ìrò pé at least wọ́n ṣì jọ gbé for 3 years. Bẹ́ẹ̀ ni mi ìrò pé wọ́n tiẹ̀ sọ anything fún ẹ mi ìrò pé wọ́n tiẹ̀ dá lẹ́kọ̀ọ́ rárá mi ìrò pé wọ́n tiẹ̀ dùfẹ́ kalẹ̀ lọ́jọ́ wọn kọ́ rò pé court marriage ẹ̀kọ́ máa dé àbí customary court náà ló pa àwọn ń lọ ni ẹ̀kọ́ máa débẹ̀ ẹ̀kọ́ máa ṣe mo fẹ́ ṣe kinní ẹ̀kọ́ kọ́ máa separate náà lẹ́yìn ìgbà tẹ́ bá ti separate ó ní yí àtẹ́ separate lẹ́yìn ìgbà tẹ́ bá ti separate nínú separation lẹ ti máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìdílé àyẹ̀ bá pẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa seek to divorce. Ìwọ lọ bẹ̀rẹ̀ divorce yẹn ìwọ náà ní kó lọ divorce bọ́ọ̀ divorce wọn á pín nǹkan sí méjì fún yín ni bọ́ọ̀ divorce wọn á pín nǹkan sí méjì fún yín ni. Lórí gbogbo pátá ìyá àfọ ìdì yẹn kò jẹ́ lè ṣeé ṣe lórí nǹkan tó wà lẹ́yìn. Anybody tó bá divorce nínú ẹ̀yin méjèèjì ló jọ máa pín nǹkan tẹ́ ẹni ní déédéé ni no cheating. Tó o kọ́ tètè lọ túra mú kí wọ́n tètè lọ túra wọn mú no cheating déédéé ni gbogbo ìpẹ́ ìfẹ́ ká òun pè yà náà rẹ̀ gbogbo nǹkan tó ṣe ẹni tẹ́ ti record ẹni tí lè lè sọ lójú ìjà tí ìjọba wà láàrin ọkọ àtìyàwó òfin kan tí ó lè ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá pọ̀pọ̀ náà tí wọ́n lè fi búra wọn láàrin gbàgbàbúrò láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ kò sí kankan tẹ́ lè ṣe ipò rìkọ́dù yẹn ìsìnáàdà ṣé o gbọ́dọ̀ jẹ́ kórí òun pé gbogbo wọn ìlànà rìkọ́dù jù bẹ́ẹ̀ lọ kò sí ètò kan wà àfàmà fún gbogbo wọn kò kọ wá ṣùgbọ́n kí wọ́n ìdí lọ mọ̀ pé bí ìyàwó dìvọ́sì ẹ̀ wọ́n jọ máa pín nǹkan sí méjì fún wọn ni bọ́ọ̀n dìvọ́sì ìyàwó wọ́n jọ máa pín nǹkan sí méjì fún wọn ni. ẹ̀yin náà pé wọ́n ti fún yàwó àwọn yẹn ti fẹ́ kí ẹ̀mú ìdí ìfẹ́ yàwó wọ́n fẹ́ kó fẹ́ muslim bẹ́ẹ̀ kí ni yóò lè tètè ṣeé ṣe fún wọn nítorí pé kóòtù ẹ̀bì wọ́n wà láàrin mú ìdí àti ìyàwó ẹ̀. Ló ti yẹ yín so ìgbà wọn lè ti separate náà tí separate kò ìpòṣù méjì kò ìpòṣù mẹ́ta ojú ní ká ìpàdé kóòtù kan máa kọ́kọ́ sọ pé tí separate kọ́kọ́ separate náà ó ní yíyà àwa iṣẹ́ lọ́fíìsì wa iṣẹ́ aláìmọ̀kan àwa ìṣọ́pọ̀nù bí àwọn kan orí tiwa pé so ẹ jẹ́ kí Muyideen continue ó máa lulẹ̀ náà ní ó ṣe lẹ́ẹ̀kejì ó lulẹ̀ ó ṣe lẹ́ẹ̀kejì ó lulẹ̀ ó ṣe lẹ́ẹ̀kẹta kó máa ṣe lọ ó máa lulẹ̀ ní ẹ ṣe mà. Thank you so much mommy ẹ ṣé gan ma ẹ ṣé ma. My God. To be honest with you guys
mo mọ̀ pé mọ́mí Yusuf Olúṣọlá Yusuf wọ́n wà but mi like máa lọ sí side bẹ́ẹ̀ yẹn no I don't tó bá ní pé èèyàn kan ló send ẹ̀ sí mi lẹ́nu pé kí n gbọ́ nǹkan tí Muyideen sọ ní ìtẹ́ mọ̀ ìyẹn TikTok lónítọ̀hún ní kí n máa lọ mo ní mi ò ráyè mo busy no bàbá ẹ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù ẹ ṣe máa pè ẹ má wọlé ẹ má pè wọlé àwọn èèyàn máa pè ẹ má wọlé ẹ má ì tí pè ẹ jọ ẹ má ì tí pè ẹ ṣe sùúrù ẹ jọ ẹ má ì tí pè ẹ jẹ́ kí n parí nǹkan tí mo ṣe yìí ẹ wá pè wọlé ẹ jọ àwọn ará hello ẹ kúrọ̀lẹ́. Yes ma. Ṣé ètò lẹ́wà ma? Yes ma. Bẹ́ẹ̀ni ma. Yes ma. Ẹ kú ṣe ma. Yes ma. Ẹ ṣe gan, God bless you ma. Thank you ma. Ṣé rí ọ̀rọ̀ Muyideen yẹn? Ṣé Muyideen tẹ̀ wọ ẹ̀ ṣé ó gbádùn lójú yín ṣá? Ṣé Muyideen tẹ̀ yín wọ ẹ̀ ṣé ó gbádùn? Muyideen ò gbádùn o. Ta ló interview ẹ̀? Ó máa rẹ̀ tòun ló lọ tó interview ẹ̀. Ṣé bí àfáà yẹn ló interview Muyideen? Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé mo sọ ní báyìí. Mo ní ohun àfáà yẹn náà ni ohun àfáà ni ohun ajígi ni ohun. Ó interview Muyideen òun ni. Ṣé ti rí wúmà tó tí ẹ rí fídíò ẹ̀ tí ẹ̀ ń play fún ẹ fídíò ẹ̀ sí ẹ Olúṣọlá Yusuf àwọn yóò gbádùn ní social media ṣe láwọn yóò gbádùn wọn máa ń kó jáàmù wọn ìbéyìí bá kọjú sí bíbá yìí ọ̀tọ̀ níbi táwọn ìgbóná máa kọjú sí náà ẹ̀yin wá ẹ̀ ń pe Muyideen ẹ̀yin tàbí wẹ̀ kí ló dé nígbà tí Muyideen pàmò Àgbàlá Gabriel kí ló tẹ̀lé go tí àwọn náà lè lọ síbẹ̀ kó lọ ibà Àgbàlá Gabriel pé ikọ̀ báyìí ni Muyideen sọ ṣé lóòótọ́ nàbí lóòótọ́ kọ́ bẹ̀tí ikọ̀ tí Muyideen máa ti sọ òun làwọn máa ń gbọ́ ṣé ń gbọ́ báyìí Muyideen ò gbádùn ẹ sọ fún ìyàwó Muyideen kó má tẹ̀lé Muyideen wọ́n ti plan àti pa woman yẹn ni o wọ́n máa pa lady yẹn àwọn afikẹ́ wọ́n sábà Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ọ̀dọ̀ Àgbàlá Gabriel ló ti bá àwọn bíbẹ́ àwọn ló fi kankan lára tí lady máa ti lè tẹ̀lé Muyideen lọ wọ́n fẹ́ lọ pa ni o ẹ má jẹ́ kí n tọ̀ yín o. gbogbo bẹ́ẹ̀ ti tẹ́ play video tẹ́ play sí ti àwọn o gbogbo ìgbà tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ là ń wò la rí o tí mi tí Àgbàlá Gabriel tó. bẹ́ẹ̀ni. lọ́bìnrin àgbà tó fẹ́ ṣe ìyàwó tí màá kọ́ fi ń bú Àgbàlá. ṣé òṣèlú oníṣòwò àwọn ti àwọn kọ́lé fún àwọn ṣiṣẹ́ kí ló dé tó tún tọrọ owó fún kí ní tọ́tọ́. ó ní fídíò wúmà kan náà tí mo wò wúmà yẹn máa pè ní ṣé kájọ wo ni wúmà yẹn náà sọ pé wọ́n pílánù rẹ̀ ni mo ẹ̀ bá Àgbàlá Gabriel àti Muyideen wọn gbéṣẹ́ fúnra wọn ní ó pílánù ẹ̀ wò imagine lẹ́yìn pé wọ́n rí fídíò ọjọ́ tí Àgbàlá Gabriel pàdé Muyideen. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé wọ́n plan ẹ̀ even gan family ni wọ́n. tó fi wà ní tí wọ́n fún ọpọlọ nínú ọkọ tó ń ṣe wọn ẹ mọ wúmà yà Olúṣọlá Yusuf yẹn mọ pé síkà Lizzy Anjorin ni ẹ mọ síkà Lizzy Anjorin tẹ́bà ń wò síkà ẹni ọjọ́ ṣiṣẹ́ papọ̀ ní olórí burúkú ní gbogbo wọn. ẹnu ẹ má ṣe pé mọ mi. wọn ò lè gbé ṣubú wọn kò ṣe lásán Muyideen kò ṣe lásán Muyideen wàláhì ó máa rí pípà ó máa rí gbẹ̀dì yẹn nílẹ̀ ó máa rò pé owó ni bókù ti ń jẹ tọ̀ náà ní Muyideen yẹn. àdàbí tí Àgbàlá Gabriel tó bá pè àdàbí lé Muyideen wòlíì tó máa bá forí ẹ̀mí dìímọ̀ kódà fat máa forí fún mi dìímọ̀. ẹ má bìsọ̀ bọ́nà òun ti fi àwọn sílẹ̀ Àgbàlá Gabriel òun ti fi ilé sílẹ̀ kí ló tún pè ìyàwó ẹ̀ fún kí ló tún pè fún ẹbí lẹ́tẹ̀ kí ló tún pè ìyàwó ẹ̀ fún lẹ́yìn tó ti ní ó ti yọ̀ǹda o ṣèbọ́jọ́ tí orí mi lọ sọ́dọ̀ àwọn tó lọ bá wọn sẹ́tù ọ̀rọ̀ ṣèbọ́jọ́ náà ló ti sọ pé òun ti tó bá fẹ́ tẹ̀lé òun kó tẹ̀lé òun òfin ilẹ̀ tí lẹ́dí yẹn sọ pé òun ò lè lọ tí òun mọ̀ bí tó ń lọ. bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ fẹ́ kí wọ́n ṣe kí lẹ́dí yẹn kókó òun yàrá kókó òun ilé gidi kó lè máa sun bus stop ni. kò yé mi o. àwọn àtọ̀fẹ́ ṣé kò ṣe ní Muyideen onílé yàrá ṣé kò nílé bàbá ni ọkẹ́ onílé yìí onílé bàbá tó ń sọ bẹ́ẹ̀ bíríìjì àbí ṣé Muyideen onílé bàbá nígbà tó ń sọ bẹ́ẹ̀. Pali lásán ló kọjá tó lọ sí tajájá o Pali lásán bí kò fẹ́ kó Àgbàlá Gabriel ìdìbò gbogbo ẹ̀ là ń wò ó wọ́n ní kó tún ẹrù tó wà nù bá. ṣé kí wọ́n sọ pé ṣe ló plan ọjọ́ bí kọ́ńtàkì fún àwọn ọjọ́ fún àwọn oníṣẹ́ ni ọjọ́ fún àwọn ní followers ní ọjọ́ ṣe gbogbo ẹ̀ tá ló mọ Muyideen tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ jẹ́ kí n máa ṣe iṣẹ́ lọ mọ́mì ẹ tún ṣì máa bá mi pè wọlé ẹ jẹ́ kí n parí bíbá. àgbàdì nìkan ló kù lẹ́yìn tó bá pẹ́ orin ní àríyá Àgbàlá Gabriel ṣe kó tí Muyideen àfi ní sọ fún Muyideen kò ní padà láàrin láyé fún kò tí ń jẹ́ tọ́lọ́run. ẹ ṣe gan ma ikú ṣe ma. ẹ ṣe màmí ẹ ṣe gan ma ẹ ṣe gan. mọ́mí ni you shouldn't allow other speakers to insult other speakers on your show no mo ti sọ fún wọn mo ní no come and bo anybody no anybody ò gbọ́dọ̀ insult mọ́mí Olúṣọlá Yusuf to be honest with you mi dé page wọn Ọlọ́run bá ń gbọ́ mi tẹ́ mọ̀ pé bóyá wọ́n sọ̀rọ̀ nípa nǹkan báyìí àbẹ́ni tí mi mọ̀ Ọlọ́run bá ń gbọ́ mi mọ̀ èèyàn lórílẹ̀‐èdè yìí wọ́n wá ẹni yẹn wá send message sí mi mo ní mi ọ́ ní kí n lọ wo TikTok ní mi ráyè pé mi ò rí mo ní kí wọ́n bá rí link yẹn kán send ẹ̀ sí mi ẹ̀rọ kan mi ní pé bóyá human rights ló tún ti lọ mi mọ̀ pé something like this ni wọ́n á tó bá rí link yẹn pé kán send ẹ̀ sí mi so àwọn ni wọ́n bá mi if àwọn náà bá mi cut ẹ̀ ibi tí mò ń play yìí sí ibi méjì péré torí fídíò yẹn gùn wọ́n bá mi cut
àwọn ibi tán kọ̀tì sí lèmi fẹ́ play bí báyìí so wá bọ́ sí ibi tán kọ̀tì yẹn bọ́ sí ní ìtí ìgbékọ̀ ọmọ nísìn ibi tí wọ́n kọ̀tì yẹn ó wá bọ́ sí ibi tí mo need gangan so 7 hours videos ni video yẹn so mi ìmọ̀ ẹni ooo lábẹ́ ẹ̀ máa ti pè é ṣe sùúrù mi ìmọ̀ àtọ̀ mi ìmọ̀ bí wọ́n ṣe so nobody tó gbọ́dọ̀ insult wọn ẹ má insult wọn ẹjọ́ tó lọ ẹni tí mo bá lẹ́jọ́ gangan is Muyideen not Mummy Yusuf Muyideen ni mo bá lẹ́jọ́ kò kí n ṣe Mummy Yusuf àtọ̀ mi lẹ́ni kìíní pẹ̀lú wọn ẹ̀mí àti wọn jọ àwọn ọmọ mi mọ̀ wọn ẹjọ́ anybody tó máa pè ẹ má insult wọn ẹjọ́ torí tọ̀ lọ́run mo fọ́ lọ́run bá láyé bẹ́ẹ̀ mo bẹ̀ yín mi mọ anything tó ṣẹlẹ̀ sí mi I don't want to know mi àwọn kan ni mo bá lẹ́jọ́ mo ti sọ ní ìbàyí pé mo ti bẹ̀ wọ́n síwájú pé kọ́ máa bínú wọ́n lè gbọ́ ohun wọn nínú fídíò mi wọ́n ní kí ló tó fi gbé iṣẹ́ wọn ni èmi kọ́ ni mo ṣe torí ọ̀rọ̀ tí Muyideen sọ lèmi fẹ́ sọ ọ̀rọ̀ níbẹ̀ pé Muyideen parọ́ níbi báyìí so ẹ má ti pè ẹjọ́ ẹ jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe tán ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹjọ́ ẹ fún mi ní little time dé ẹjọ́ torí Ọlọ́run tí bá ń pì kọ́ mi nílẹ̀ ráyè ṣe nǹkan tí mo ṣe ẹjọ́ torí tọ́ Ọlọ́run ẹ má bú Mummy Yusuf ẹjọ́ torí tọ́ Ọlọ́run ẹjọ́ mo fọ́ Ọlọ́run ọba láyé bẹ̀ yín ẹjọ́ ní ìrò bóyá ibi tá a dé ẹ má pè ẹjọ́ ẹ má ti pè. Okay. At least you tried. Send it. Forward it. Then hello, mo tún fẹ́ béèrè kí lẹ tún fẹ́ béèrè lọ́wọ́ kí ni kí tún béèrè lọ́wọ́ ẹ̀ náà mo fẹ́ clarify nǹkan kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ wípé má parọ́ o mo fẹ́ kó sọ tòótọ́. Ó tún ẹ̀ mélòó tí Àgbàlá Gabriel náà. Kò ṣeé kà kò níye o. Ojoojúmọ́ ni ìyàwó mi máa mú ẹ̀sùn mi lọ́gbà. Ojoojúmọ́ ni ìyàwó mi máa lọ rí pẹ́ẹ́sì. Ṣé gbogbo ìgbà tó bá ti wá mẹ́sìn ẹ̀sùn ẹ̀ lọ́ba náà máa ń nẹ̀? Gbogbo ìgbà tó bá ti mú ẹ̀sùn mi lọ́gbà Àgbàlá máa ń nà mí bí ẹran. Ó ń nà bí ẹran ni. Muyideen wáì tó ṣe parọ́ bẹ́ẹ̀ Àgbàlá nà ẹ̀ ní ẹ̀kan péré ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n ní Muyideen àti àwọn security wọn àwọn tọ́jọ́ jẹ́ crew tọ́jọ́ jẹ́ mẹ́wàá lọ́jọ́ tó máa ń jà tí Muyideen máa hold wọn láṣọ àìmọye ìgbà ló máa ń bá wọn ará àjọjà ọ̀pọ̀ ìgbà ni Muyideen máa ń faṣọ ya máa wọ̀nyàn lára Muyideen ò sọ títí ẹ̀ o wá ní ojoojúmọ́ gbogbo ìgbà kò ṣeé kà ló nà ẹ̀ Àgbàlá nà ẹ̀ lẹ́ẹ̀kan okay. Subhanallah ó ga ọ kí ni ẹ ṣe pé bóyá o ṣe nǹkan míì. Rárá o. Ṣùgbọ́n kí ìyàwó mi tó dé bá ìgbà tí Àgbàlá àti ń jà. Ìgbà tí ìyàwó mi dé náà ni ìjà bẹ́ẹ̀. Àtúntò tó ní náà bẹ́ẹ̀. Wọ́n ní o bá bàbá kan jà nínú ibẹ̀ yẹn. Mi bàbá kan jà. Wọ́n ló kaṣọ mọ́ bàbá kan lọ́rùn nínú ibẹ̀. Mi bàbá kan jà. Wọ́n ló yẹ tí àwọn ya kan nídìí. Bàbá tó ń faṣọ ya mọ́ lára yẹn tẹ bá rántí arábìnrin kan jáde ó ní ó sọ àwọn nǹkan mẹ́rin tó ṣe tó yẹ pé tó ní ṣé ká máa kà lọ bẹ́ẹ̀ ni bọ̀ arábìnrin yẹn fún wa ní mẹ́rin mo béèrè exactly nǹkan tí ó ṣẹlẹ̀ gangan nìyẹn Muyideen máa ń jà ìjà gbòòrò ni aṣọ tó ń fàyà mọ́ bàbá yẹn lára no be láíláí ó ṣẹlẹ̀ nǹkan tí Muyideen ṣe Muyideen pa irọ́ Muyideen parọ́. Rárá wọ́n fi ìyá parọ́ mọ́ mi ni o. Kódà àwọn ló máa ń lu ìyàwó ẹ̀ tí ó ṣíwọ́ sókè lu ìyàwó ẹ̀ rí. Ò nà ìyàwó mi rí. Kò ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n ò tí mọ́ta rí. Mi ì tí mọ́ta rí. Kò ṣẹlẹ̀ rí. Nínú fídíò tí wọ́n ti gbé Muyideen wá nígbà tí Daddy Hamzat gbé wá tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n béèrè kò dín náà ìpòhùn tí mọ́ta o létà ó ní ó kàn fẹ́ fi yẹn pọ́n rẹ̀ lébi kankan ó fẹ́ fi yẹn rojọ́ mọ́ Muyideen òtítọ́ ni nǹkan tó ń ṣe rẹ̀ ọkọ àti ìyàwó máa ń jà ó nọ́mà ẹ lè jà bọ́ má parọ́ nǹkan tó tí èèyàn ṣe àbí nǹkan tó ṣe kó máa wá dàlẹ́ nìkan lórí nǹkan tó ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń lé arábìnrin yẹn sínú òjò àìmọye ìgbà náà ló ti lé jáde lóru rí tó máa tilẹ̀kùn tó máa fọmọ nìkan sílẹ̀ níta wàá dẹ̀ tilẹ̀kùn tí Àgbàlá ò dẹ̀ mọ̀ Àgbàlá ò mọ̀ nọ́tọ̀ ti ìgbà ẹ̀mọ̀ kí nǹkan wá dé ìbáyìí kíkẹ́ yẹn wà lọ rìpọ́ọ̀tì fún Àgbàlá pé nǹkan báyìí ni ọkọ mi máa ń ṣe fún mi tẹ́ mọ̀ pé ń gbà mí àwọn obìnrin a máa ń gba nǹkan mọ́ra gan o dàsọ́mẹ́ntì a máa ń gbà mọ́ra pé kí n ṣe máa wọ̀ bọ̀ tó bá dé ìbáyìí wa a máa fẹ́ react pé kí ló dé
Àgbàlá ò mọ gbogbo gbà yẹn o máa ń nà o dẹ̀ máa ń tì síta títí lóru o máa ń tì síta inú òjò o máa ń le dànù tí kìíní yẹn gbangbana ṣókò yẹn bá ti tó bá ti bẹ̀rẹ̀ báyìí. níjọ́ táwọn protocol yẹn náà yẹn níjọ́ yẹn ṣé báwo ni ìjà ṣe ṣẹlẹ̀ ṣé òun bá wọn ṣagídí ni àbí báwo kí ló ṣẹlẹ̀. mi bá wọn ṣagídí àgbàrá akẹ́bẹ̀ẹ́ sọ pé tí mo bá ti ń wọnú kọ́ńpáàdì yẹn báyìí bá ti ń wọnú géètì báyìí kábẹ́ẹ̀dì ní náà mi tó èso tí àgbàrá akẹ́bẹ̀ẹ́ fún wọn ni wọ́n fọ́ mi. ṣé wọ́n wá ṣé tíyàwó ẹ̀ bá wá ṣe tán sí tó fẹ́ wá báyìí ṣé ìwọ rẹ́dì láti accept ẹ̀ padà. èmi ò kọ́ níyàwó ìfẹ́ tẹ́mi ní ṣíṣì wà ń bẹ̀ bọ̀ ní èrò ọkàn tèmi pẹ̀lú gbólóhùn ọ̀rọ̀ tèmi ń gbọ́ lẹ́nu ẹ̀ ó dàbí pé ìfẹ́ tó ní sí èmi ó ti sá lọ kúrò lọ́kàn ẹ̀ ìfẹ́ tó ní sí mi ti sá lọ kúrò lọ́kàn ẹ̀. ṣé ibi náà Àgbàlá Gabriel náà ló ṣì ń gbé àbójú kúrò mbẹ àbójú ti kúrò mbẹ. inú bẹ̀ náà ló ṣì ń gbé inú bẹ̀ náà ló ṣì ń gbé inú bẹ̀ náà ló ṣì ń gbé. mo fẹ́ bèrè kí ló dé tí o ṣe inflate ọjà wọn náà rí increase wọn ní o máa ta ọjà tó yẹ kó. ìyẹn ti tán ẹ jẹ́ n gbé the second wà wá kí n tó wá play voice note mo fẹ́ play. ní àwọn kọ́sọ́mà máa ń ṣe owó sí tó bá rajà ọ̀nà tó lò lákàtì. mọ́mí yẹn béèrè mọ́mí Yusuf béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan wípé kí ló dé tó ṣe ẹ̀kọ́ rẹ̀ mà mọ́mí ọmọ bá kí ló dé tó ṣe máa ń fowó kún owó ọjà tẹ́ ẹ̀ bá gbàgbé Àgbàlá náà sọ kí nìyẹn wọ́n ní nǹkan tó bá yẹ kó tà ní 200 a máa bu owó lé ní ó lé ní 5,000 ó lé ní 300 ó lé ní 500 times double ni ló máa ń gbówó lé wọn ní bó ṣe ń tajà sí ẹ̀yìn tó bá náà kíní yìí iye báyìí náà ń ta àbúrámù ìdí owó ẹ̀ ti pọ̀ ju iye báyìí ní kíní kan pé àwọn ará ṣọ́ọ̀ṣì kan lè bẹ̀rẹ̀ rà ìjà ní gbùsàgbùsà ọ̀yá olówó ọjà yà ṣẹ̀ṣẹ̀ débi tá à ń lọ kọ̀ọ̀kan ni ọ̀yá continue. ní àwọn kọ́sọ́mà máa ń ṣe owó sí tó bá rajà ọ̀nà tó lò lákàtì. mi ì parọ́ mi láì kéèyàn máa parọ́ sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ má parọ́ mo sẹ́ni kankan tó fẹ́ pa ẹnì kankan má pa irọ́ wọ́n ìdí ìfọ́dí fáti kò sòótọ́ àpòparọ́ ẹni tó bá máa ràn ẹ́ lọ́wọ́ máa ràn ẹ́ lọ́wọ́ ẹni tí ò bá ní ràn ẹ́ lọ́wọ́ kò ní ràn ẹ́ lọ́wọ́ o ò bá sòótọ́ láti ayé lọ dé ọ̀run sí tó lè kọ́wọ́ bá pa àwọn èèyàn láti mú jáde ó ní tó o bá tajà àkáǹtì ìyàwó ẹni àwọn èèyàn máa ń sanwó sí ẹjọ́ ṣó possible Muyideen ló ní shop kó tó di wípé Muyideen marry ìyàwó Muyideen ò tí ì máa wá ṣọ́ọ̀bù ẹ̀ gbà yẹn o wọn ò tí ì marry nígbà tó di pé ó fẹ́yàwó sílé níyàwó ṣẹ̀ṣẹ̀ lè ní fún kíní sí nǹkan pẹ̀ pé ọkọ mi lónìí kan báyìí mi náà lè lọ sí ṣọ́ọ̀bù nígbà tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún Muyideen ẹ jọ̀ọ́ tí ẹ bá yàwó ẹ̀ níbẹ̀ níjọ́ t'Àgbàlá Gabriel lọ bẹ̀ káti ìpààyàn ti pé bóyá ok ìyàwó ò sí níbẹ̀ lọ́jọ́ yẹn báwo ló ṣe possible mo fẹ́ charge 200 naira or 500 ẹ bá ń transfer owó ẹ̀ sí ní àkáǹtì ìyàwó mi ṣé mi ìmọ̀ owó gbà fúnra mi ni nígbà tó bá sọ pé ní àkáǹtì ìyàwó ẹ̀ lówó wà owó wo ló fi ń ta bàbá Ìjẹ̀bú owó wo ló fi ń ṣara rí dín mo fẹ́ ra car charger mo fẹ́ ra airpod ẹ bá ń transfer owó yẹn sínú àkáǹtì ìyàwó mi ìyàwó tó ti fẹ́ wọlé tẹ́ ẹ̀ ti ṣègbéyàwó ẹ̀ ti ṣèyàwó Muyideen tó ti ń tajà ẹ níbẹ̀ tó ti ń gba owó ẹ̀ how come ló ṣe já àkáǹtì ìyàwó ẹ̀ náà kó o sí owó ọjà nǹkan tí ò possible ni ìyẹn kọ́kọ́ mú kúrò parọ́ níbẹ̀ yẹn continue wọn olówó yẹn lẹ fi ń jẹun. bá tajà 5,000 naira bá tajà 5,000 naira bá ti 5,000 tí kò tó máa bá ti 5,000 naira lọ́sàkà ti ìyàwó mi ṣé ẹgbẹ́ mi mà kí ló bá ti mú ètò ìyàwó mi tí mo fẹ́ lọ gba owó ṣé ẹgbẹ́ mà ìyàwó mi á sọ pé kí n jẹ́ kó òun lọ gbà bá a ṣe lọ gbà yìí á sì gbogbo 5,000 naira yẹn oúnjẹ sílé ni kò kí ẹ̀ kámẹ́rà ọjà pàpà yẹn padà sí orí igbá ó pè ẹ̀ kámẹ́rà. ẹ jọ̀ọ́ ṣé Muyideen lo POS ni àbí ṣé bank transaction àbí ká ẹgbẹ́ àbí Muyideen Ọlọ́run ó dẹ̀ ń dùn mí mú un láì kí ọmọ àpàrọ̀ Ọlọ́run ṣé tí wọ́n bá tajà ṣé nǹkan tó sọ fún kọ́sítọ́mà àbó ti kọ́ síbẹ̀ pé o ò gba owó lọ́wọ́ àkáǹtì ni kíyàwó ẹ tó dé ibo ló ń gba owó sí kíyàwó ẹ tó máa bẹ̀rẹ̀ sí ní bá ìtajà kó tó máa wá sí ṣọ́ọ̀bù ẹ ibo ló máa ń gba owó ọjà ẹ sí o ṣàǹtajà àwọn tó ń ṣàjì nínú ṣọ́ọ̀bù ẹ ọwọ́ ibo ló ń gba ṣé o máa ń ṣe transaction sínú àkáǹtì ìyàwó ẹ náà ni no ẹ má pè sí request ẹni tó bá fẹ́ pè máa pè wọlé ni ẹ má pè sí request for now ẹ má ti pè wọlé ẹjọ́ níbo ló máa ń kó gba owó sí ṣé o máa lọ pé girlfriend díẹ̀ àǹtí ìbùkún pé ok ẹnìkan ti charge tán nísìn ẹ wá bá mi ṣe owó yẹn sínú àkáǹtì ẹ Muyideen pa
Muyideen pa ṣége ní ṣomi tí ìdè bẹ́ẹ̀. Ẹ̀yẹ kámẹ́rà padà sórí ìgbà. Ẹ̀yẹ kámẹ́rà ọjà yẹn padà sí ṣọ́. Kájà gbogbo wọn ta owó ọjà tá a ta yẹn. Ẹ máa fi jẹun. Kájà gbogbo owó ọjà tá a ta fi jẹun. Ṣé ọjà tó ń ta ṣé kò tà ní ọ́ìlì tà dáadáa náà? Òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ́sẹ̀tẹ̀ fún olówó ọ́ìlì ni. Ok. Pẹ́sẹ̀tẹ̀ fún olówó ọ́ìlì ni. Kò tí ì máa rí sèé, kò tí ì máa ní kọ́sọ́mà. Ẹ jẹ́ ṣe sùúrù fún mi o. Kò tí ì máa ní kọ́sọ́mà ọ́ìlì yẹn, ìjájà tó ní sáà yẹn náà lájọ́ ń jẹ. Iṣẹ́ ọkọ ẹ̀ nígbà tó bá wà náà ni. Ẹ kọ́ lè sà, ẹ sábẹ́ ọdún. Owó tí o ti tó wọ nìkan ná. Ẹ ti gbà á. Mọ́mí Yusuf ní owó tí ò tí ì tó òun nìkan ná ṣùgbọ́n ó ti marry. Ó bá jẹ́ 20,000 naira ní sálárì ẹ̀. The more tó ti fẹ́ yàwó sínú ilé inú 20,000 naira yẹn ibẹ̀ ni gbogbo ó ti gbà pé 20,000 yẹn tó ẹ ná ló ṣe lọ marry. Orí 20,000 yẹn ni gbogbo kíní yín expenses yín máa wà. Ẹ fẹ́ bímọ nínú ẹ̀ ní o tó o bá ti ní another source of income. Ẹ fẹ́ ṣe gbá ni, ẹ fẹ́ sanwó ilé, ẹ fẹ́ sanwó gbá, ẹ fẹ́ ó ti mọ̀ pé 20,000 naira yẹn tó ẹ ná. Ó ti níyàwó ẹ̀hún tẹ́jọ́ business yẹn ọjà tó ń fi bá àti bẹ́ẹ̀ yẹn ó ti rí pé ó tó ẹ ná. Nígbà tí ó gbà tó bá sọ̀rọ̀ ìyàwó létí pé Muyideen ìyàwó ló kàn báyìí o ti ní ṣọ́ọ̀bù ti nílé ìyàwó ló gbọ́dọ̀ fẹ́ kíníkan tí kò bá bí ẹ ó ò ní fẹ́ àti gbéyàwó gangan òdẹjọ́ owó ọbẹ̀ ló ṣòro tí kò bá tẹ́ lọ́rùn kò sẹ́ni tó fẹ́ fọ́ọ̀sì obìnrin sí ẹ lọ́rùn and mind you ó sọ fún gbogbo wa wípé ìwọ fúnra rárá ẹ lórí gẹ́ yẹn ló láìkí ẹ kò sẹ́ni bọ́dì bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ ọmọ mi kò sí anybody tó fọ́ọ̀sì ẹ lé ẹ lọ́rùn kò sẹ́ni bọ́dì tó ní Muyideen gbàyàwó ìfẹ́ lọ́rùn ó ní Àgbàlá ń bí ẹ 247 wọ́n tún bí ẹ́ dáadé Hamzat bí ẹ́ oníwọ̀ fúnra rárá ẹ lórí lóhùn ẹ̀ ẹni tó hùn ẹ̀ kò fẹ́ nìyẹn sọ pé Àgbàlá jàre ń bẹ̀ yẹn kò sí ẹ̀sùn lẹ́sẹ̀ definitely ó ti wo àpò ẹ ó ti wo gbogbo ilé ìfowópamọ́sí ẹ ó ti wo bank account ẹ ó ti wo everywhere ó ti rí wípé iṣẹ́ tó o ní yìí ó tó ẹ jẹ ó dẹ̀ tó ẹ fẹ́ yàwó ó tó ẹ bí ọmọ ló ṣe kí ni ló ṣe continue nínú ìgbéyàwó tí ò bá tó ẹ kò sí bọ́ ṣe lè kọrin ìyàwó sí ẹ létí torí pé kò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ bọ́yàwó ẹ ìwọ ló máa bọ̀ gbogbo mùdùmùdù tó bá jẹ́ pé kínní ìjọ wedding ló mọ o kúrú gẹ́gẹ́ ìgbéyàwó ló mọ ìwọ ló máa bọ́ ìyàwó ẹ̀ after wedding so ó ti gbà pé nǹkan tó o ní ní ṣọ́ọ̀bù yẹn ó tó ẹ ná inú ẹ̀ náà lọ́rọ̀ ẹbí mo ṣì ń bọ̀ màmí ẹ ṣe sùúrù ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ gbá ọ̀rọ̀ àwo inú ẹ̀ náà ló máa wà àwọn fámìlì ẹ lè wà ẹ fún mi ní kinní kan fún mi nígbà ó ti mọ̀ ó tó ẹ jẹ ó tó ẹ mu ló ṣe proceed síyàwó ká toró o ní gbogbo ẹ máa fi jẹun tán continue. Many times, ibi àárọ̀ ọwọ́ àárọ̀ tábà tí kàkà ti sọ̀rọ̀ bóyá 500 ló bá mi jí lálẹ́ mọ́jú tí òsì kankan bóyá 500 700 wọ́n máa ń kó ilé lọ́wọ́ tó kó nǹkan kan lọ fi jẹ oúnjẹ tí ẹ̀dùn fẹ́ jẹ náà. Ibi tó le dé, a máa bá mi jáde pé ṣé mo wà níjà ókè 700 tó ló bá mi. Muyideen okòwò fún ẹ̀tọ́ ẹ̀ ni sórí kébi kó o febi panu nǹkan tó fi jẹ́ ọkọ nìyẹn nǹkan tó fi jẹ́ olórí ilé nìyẹn iye kọ́mìkọ́mì nǹkan tó ń kó jẹ́ 200 naira ló bá ẹ jí ẹ̀tọ́ ẹ ni pé ìyàwó mi nǹkan tó bá mi jí lélẹ́yìí kí ló lè fi ṣètà lè jíjọ jẹ́ tó bá tẹ̀lé pé òkè ìwọ ní ànádà nǹkan tó yẹ kó ṣe lè òkè ó mú fún ìyàwó gbà ìwọ lọ jẹun ẹ̀tọ́ ẹ bọ torí ìwọ náà sọ oníkòsówó iṣẹ́ àwọn ṣẹ̀ṣẹ̀ dá òun lókòwò Àgbàlá ṣẹ̀ṣẹ̀ fún òun lówó okòwò lọ́tọ̀ ní ọ́ìlì Àgbàlá ló ṣẹ̀ṣẹ̀ kówó ọ́ìlì fún kó máa lọ tà kí bùkátà yẹn máa wọ ẹ lọ́rùn jù kò ṣe tó fún ẹ àbí ẹ̀tọ́ ẹni láti bọ́ ìyàwó tó fẹ́ sínú ilé torí nígbà tó bá ń kú mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì ó ní ké síta pé mi ì tí ì gbọ́ bí tó ti sọ lórí gbogbo interview ẹ pé máa ń kùn rẹ̀ mọ́lẹ̀ náà ó ti sọ o nígbà tó bá ń dájẹ mùdùmùdùn ẹ ṣé ọmọ tó bá kù mọ́lẹ̀ mọ́jú kò ní jẹun nǹkan kọ́kọ́ ló máa fi replace ẹ̀ jẹ́ kò ní jẹun tílẹ̀ bá mọ́ ẹ̀tọ́ ẹni láti bọ́ ìyàwó ẹ tó bá jẹ́ o tún ti lọ́mọ kan àbọ̀mọ́ ti wọ̀ ẹ̀tọ́ ẹni kébi inú máa pa ẹ́ ọmọ yẹn gbọ́dọ̀ jẹun kí ebi fẹ́ yọjú wa àti ìyàwó ẹ̀ bọ́ ọmọ yẹn gbọ́dọ̀ wá nǹkan tó máa jẹ o ti gbé bùkátà sọ̀wọ́ baálé ilé ni ẹ responsibility ẹ ló ní kárì so kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ kárì cross ẹ fúnra ara ẹ ni. o tún fẹ́ bèrè ìbéèrè kan ṣé nígbà tí wọ́n ṣí ṣọ́ọ̀pù fún ẹ tán nígbà tí wọ́n ṣí ṣọ́ọ̀pù fún ẹ tán ṣé wọn ò fún ẹ ní pocket money kankan bóyá kò fi oúnjẹ sílé wọn fún ẹ lówó kankan wọn kàn ṣí ṣọ́ọ̀pù wọn jẹ gbọ́. ẹ jọ̀ọ́ bá mi dé bíbá ìṣẹ́gbọ́ tí n bá ń play voice note yẹn ẹ bá mi dé bíbá ìṣẹ́gbọ́ ẹ jọ̀ọ́ ẹ rán mi létí part yìí ṣẹ́gbọ́ this particular question tí mọ́mí Yusuf bí Muyideen ẹ jọ̀ọ́ ẹ rán mi létí ẹ ká máa gbọ́.
ìgbà tẹ́ ṣe ìyàwó tẹ́ ṣe ìgbà tẹ́ ṣe ìyàwó kò sẹ́ni ọ̀kan tó dáwọ́ fún yín. owó tó dá fún wa àbẹ̀rẹ̀ àjẹbẹ̀ náà ló dá gbogbo ẹ̀ owó tá a pa níjọ. èló ni akàsílẹ̀ ń bíbá yìí 220 àbí èèyàn kan fi 5,000 kún mi tí play bẹ̀yẹn tó kù 4-minute video èèyàn kan fi 5,000 naira kún ẹni yóò pè wọlé Àgbàlá kò rí mẹ́sẹ̀gì yẹn ni lónìí èèyàn kan send 5,000 ló jẹ́ 225 ẹ má dé o ẹ jọ̀ọ́ ẹ má bá mi dé. ìjọba pa ní sínú chọ́ọ̀chì ìgbàwọ̀ rẹ̀ bíìtì nígbà gbogbo Àgbàlá gbogbo ẹ̀ ló parí gbogbo ẹ̀ mọ́. kò jẹ́ ká fọwọ́ kan ní single 5 naira nínú gbogbo owó bá náà fọwọ́ àtàwọn fọwọ́ àlejò ọ̀rẹ́ mi. It is well. Like a man kan wá láti abroad ó fún mi ní envelope. Okay. Ó fún mi ní envelope of 20,000 naira. Ọjọ́ ló ní kí n gbọ́n bó ti mọ̀ pé Àgbàlá gbọ́dọ̀ máa gba envelope yẹn lọ́wọ́ mi. Mo yá dé fún yọ 50,000 naira pamọ́. Ó yọ 55,000 naira sínú envelope. Àgbàlá gbọ́dọ̀ tó ń bó ti gba envelope yẹn. ẹ bá mi débì báyìí náà ẹ bá mi mú pọ́ìntì yìí náà sílẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ ṣáà máa rán mi létí màá máa tẹ̀ láti wo comment envelope ẹ rán mi létí ọ̀rọ̀ envelope náà ó di méjì. lẹ́yìn níjọ́ wọ́n ní kí n bèrè question lọ́wọ́ ẹ o wọ́n ní níjọ́ wedding ẹ jẹ́ nǹkan lẹ̀ máa lè rántí envelope kí ni mo pe alákọ̀ọ́kọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ní nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ envelope kí ni mo pe alákọ̀ọ́kọ́ ti gbàgbé kí ni mo pe alákọ̀ọ́kọ́ mà ẹni tó bá rántí kí ni mo pe alákọ̀ọ́kọ́ pé kẹ́ rán mi létí mo ti gbàgbé ẹ̀sìn. wedding wọ́n ní inú ẹ̀ ò dùn òlùkà kí ló ṣẹlẹ̀ sí ẹjọ́ yẹn. Inú mi ò lè dùn, inú mi ò lè dùn. kí ló dé ọjọ́ ayọ̀ ló yẹ kó jẹ́. Alẹ́ ẹjọ́ wedding kọ̀la wọ́n jẹ́ gbà sọ ni. kí ló ṣe. Wọ́n jẹ́ gbà sọ ni wọ́n dára dúpẹ́ lálẹ́ ẹjọ́ wedding kọ̀la ni. Mo sin mọ́mì mi lọ sí ibi tí wọ́n ti máa wọ ọ̀kadà. Mọ́mí Yusuf ní pocket money àdẹ̀sọ̀rọ̀ 225 àti pocket money wọ́n ní ṣé kò fún Àgbàlá ò fún ní pocket money lé gbogbo owó tán gbà fún pocket money ẹ̀ ṣe wọ́n kì í ní ìyọkú mi láìkẹ́ máa fẹ́ kí ní ń bọ̀ ẹ̀kọ́ tí mo fẹ́ play ló máa jẹ́ ká rí òtítọ́ ọ̀rọ̀. ṣé ń gbọ́ ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀. lẹ́yìn níjọ́ wọ́n ní kí n bèrè question lọ́wọ́ ẹ o wọ́n ní níjọ́ wedding wọ́n ní inú ẹ̀ ò dùn òlùkà kí ló ṣẹlẹ̀ sí ẹjọ́ yẹn. Inú mi ò lè dùn, inú mi ò lè dùn. kí ló dé ọjọ́ ayọ̀ ló yẹ kó jẹ́. Alẹ́ ẹjọ́ wedding kọ̀la wọ́n jẹ́ gbà sọ ni. bàbá yẹn parọ́ ẹ jọ gbogbo ẹni tó bá ti máa ń wo fídíò mi kí ni mo máa ń sọ pé alẹ́ ọjọ́ wedding kún ọ̀la on the 31st March 31st kí ni mo máa ń sọ pé wọ́n lọ mú wá níbì kan tó ti lọ play Bàbá Ìjẹ̀bú ẹgbọ́n nǹkan tó sọ ń bì báyìí dáadáa o ó lóun lọ síbi ó lóun sí mọ́mí òun jáde alẹ́ ọjọ́ wedding kún ọ̀la nídìí torí ẹ̀ mo ṣe pẹ́ kí n tó bọ́ síta mo ń collate àwọn voice note yẹn lọ́wọ́ ni mi tí ì ṣetán bọ̀ máa mo ti bẹ́ẹ̀ mú ìtì mo ní ìdílé mi síta. kí ló ṣe. Ó jẹ́ gbà sọ̀rọ̀ wọ́n dára dúpẹ́ lálẹ́ ẹjọ́ wedding kọ̀la ni. Mo sin mọ́mì mi lọ sí ibi tí wọ́n ti máa wọ ọ̀kadà torí ilẹ̀ ti sú létà wa ni. ṣẹ́gbọ́n mo sin mọ́mì mi lọ síbi tí wọ́n ti máa wọ ọ̀kadà torí ilẹ̀ ti sú létà wa. Mọ́mì mi lọ sí ibi tí wọ́n ti máa wọ ọ̀kadà ní junction wọ́n ti máa wọ ọ̀kadà wọ́n ti máa wọ mọ́tò. So àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì owó tán kó fún wa pé ká lọ fi ra aṣọ. ibẹ̀ yẹn nìyẹn tán sí the third video tó wá send sí mi ìwí gé mo ò délé gé ó pọ̀ 7 hours ni so it's like the whole videos so ibi tí yẹn tán sí nìyẹn ibi tí mo need nìyẹn ń sìn mi ìdẹ̀lẹ̀ lọ yes mo ìdí màá bọ̀ ọjọ́ àti sùn ọjọ́ tó máa kún wọ nìkan nínú sáré tó ò ní lè gbápá tí mi ní lè gbápá tó ò ní lè gbẹ́sẹ̀ tèmi náà ò ní lè gbẹ́sẹ̀ ó kún ọkàn wa àti Ọlọ́run ọba. Number 1 Àgbàlá nù ẹ̀ẹ̀kan dẹni